Because like he said, we have paid our price. Yes. We have helped people at their critical moments. We have assisted them at the time of their dying time. So, a lè gba ẹni tán pẹ̀lú kí wá jẹ́, a máa ka ẹni ẹni. Sọ̀rọ̀ ó fọ̀rọ̀ yìí wá jẹ́ ó lè kọ́ làkàyè sí mo fẹ́ kó yí wa bíi pé òwe àfàsí ọwọ́ lóṣà àbí òun bá ṣe ní olóṣà ni a máa gbé ọwọ́ ẹ̀. Awọ ọlọ́gbọ́n, tábí ẹ̀yìn akọni, awọ akọni. So fẹ́ kó fi fẹ́.